Naam. Bàbá àmánà ń bẹ láàrin ọkọ ṣé ń bẹ láàrin ìyàwó sọ́kọ náà. Kò sí okùn tó di ọkọ tí ó de ìyàwó. Kò sí okùn tó di ọkọ tí ó de ìyàwó. Kí n ti ìyàwó. Àmánà ti ìyàwó ẹni mẹ́sẹ̀jì tá nà Muhammad mú wa. Sallallahu alaihi wasallam. Ẹ̀rí gbé bọ́kọ̀ tí ìyàwó bá fẹ́ fẹ́ ra wọn. Ànábì ní la nikaha illa bi waliyyin wa mahallin wa sadakin wa shahidaini al-adlayn. Allahu akbar sallallahu alaihi wasallam. Nǹkan náà nìyẹn. Tí ò bá ti sí kò sí gbéyàwó. Bí ò bá ti sí ìdí òṣó àmọ́ bó bá ti lè wà ń bẹ̀ àmánà ń bẹ láàrin ìyàwó sọ́kọ ọkọ rẹ̀ lẹ́tọ̀ọ́ lérí ẹ̀ ọkọ rẹ̀ ó sì lámánà tó gbà lé lọ kí wọ́n lámánà ìyàwó sọ́kọ. Àmánà tí ń bẹ lọ́dọ̀ ìyàwó sọ́kọ ẹ̀ òun náà ni ìtàpè ní ìgbà fipamọ́ tó wà lọ́wọ́ rẹ̀ ọ̀dọ̀ rẹ̀ ló wà òun náà ni ó tún wá máa mójútó. ẹnìkan Kùránì gbé wá pé wà á tún nìsáà sọdùkọ́ọ̀tì ìnà nẹ́hìlá. Allahu akbar. àmánà nù. Àmánà tiẹ̀ nù. tọkọ bá ti wá lè san tí a ń pè ní. tó san. sọdáàkì elówó gbà mọ̀ra àràpánẹ́sì ni. àràpáni o. dédé ni a ti wá mọ̀ bóbìnrin lámánà bóbìnrin ò lámánà sọ́kọ. àmọ́ látara Al-Qur'ani ti ṣàlàyé. kí lálàyé Al-Qur'ani ṣe lérí ìrìn àjò ọkọ sáyà ó láàyè tó lu wá ti ń bá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nínú Suratu Nisa. ẹ̀rí wípé Al-Qur'ani ń gbà tó sọ̀rọ̀ tọkọ tán ó wá bọ́ sérí ìyàwó. nígbà tí Al-Qur'ani gbé débi kọ́ni tààtù hafizatu lil ghaibi bima hafizallah. Allahu akbar. dédé tí ń jẹ́ ẹ̀tọ́ ọkọ tí ń bẹ lọ́dọ̀ ìyàwó. lọ́dọ̀ ìyàwó. ẹni òhó rẹ̀. àkọ́kọ́ àmánà kanu. àkọ́kọ́ ó ní òhó rẹ̀. àmánà kanu bàbá. ẹlòmíì ò gbọdọ̀ débẹ̀. bẹ́ẹ̀ Ànábì wa Muhammad. sallallahu alaihi wasallam. Ànábì ní idha sallatil mar'atu khamsaha. tóbi bá fi kírun wákàtí 5 rẹ̀ tó pé. wa somati shahraha. tó sì gbà wẹ̀. tó gba Ramadana rẹ̀ tó pé. wa ta'ati ba'laha. Allahu akbar. Ànábì ní tó sì tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀. kí wọ́n ní tẹ̀lé gbọ́dọ̀ àmánà lọ. ẹ̀dá làmánà. Allahu akbar. Ànábì ní tó bá ti lè tẹ̀lé bẹ́ẹ̀ ẹ̀ làmánà àmánà nínú àmánà tí ń bẹ láàrin ọkọ àti aya nìyẹn. tó bá ti lè pé àmánà. Ànábì wa parí ẹ̀ wípé bó bá ti lè tẹ̀lé àmánà tí ń bẹ láàrin òun àtọkọ dakhalatil jannatu min ayyi babin sha'a. sọ́sẹ́ àlìjánà ní lọ. àlìjánà ni ó wo ojú ọ̀nà tó bá wù ní òwò àgbà wọ̀. yóò wá èyí tó bá wù ní pé èyí ló wù. àti máa júwe pé ojú ọ̀nà àlìjánà ni. ẹni irú obìnrin bẹ́ẹ̀ ó jẹ́. obìnrin tó náà bá wá dọ̀ yá àmánà. tó jẹ́ sípà àmánà tí ń bẹ láàrin òun àtọkọ òun náà ó ń ra aláre kò fi ìgbà ìfipamọ́ yẹn kò ló dakhalatin naru min ayyi babin sha'a. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ pé bọ́ọ̀ bá ti pé àlìjánà. bọ́ọ̀ bá ti pé iná. ẹ̀mí yóò gún bàbá. àmì mo tẹ̀lé. ẹ tẹ̀lé mi púpọ̀. Allahu akbar. àmánà náà ni àlìjánà àmánà náà níná. Allahu akbar. ti tìyàwó nù. ibi tí ń lọ nù tìyàwó nù. kò gbúdọ̀ fi tó jẹ́ ẹ̀tọ́ ọkọ rẹ̀ láre. ẹ gbọ́dọ̀ fi dùn ṣáájú kan. obìnrin mi ayé obìnrin mi bàjẹ́ débi wípé la ilaha illallah. Muhammadu Rasulullah. okùn tó mọ̀ de ọkọ tó de ìyàwó lọ́dọ̀ ọkọ ó ju okùn tó de lọ́dọ̀ bàbá sí òun gàgà lọ. ó jù lọ. okùn tó de ìyàwó sọ́dọ̀ ọkọ rẹ̀ ó ju okùn tó de òbí rẹ̀ sọ́dọ̀ rẹ̀ lọ. bàbá lọ́jọ́ tí a bá ti lè fà á lé lọ́wọ́ pé ayọ̀ǹda. ayọ̀ǹda rẹ̀. eba wàlíì lámùrù níjọ́ tó bá ti lè ní ayọ̀ǹda. pé mo sáyìn rẹ̀. àmánà tọkọ lójú tí bàbá àtìyá lọ. ó jù lọ dànù ó lè ṣẹlẹ̀ lójú ayé Ànábì wa Muhammad. sallallahu alaihi wasallam. àmọ́ ṣe yẹn lẹ bí mi bẹ́ẹ̀ bá bí mi máa lọ bẹ́ẹ̀. a padà tiẹ̀ lọ bẹ́ẹ̀ a padà lọ bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n lọ káàdì ìtàmánà lẹ̀ ká tó wá lọ síbi ibòmíì tí a fẹ́ yà sí. ṣé àmánà ń bẹ láàrin ìjọba àtàwa tí wọ́n ń ṣèjọba nílùú. manakai. ó wà ń bẹ. àmánà ń bẹ àmánà ń bẹ. ẹ bóyá wọn ò mọ̀. bàbá. ẹ bóyá wọn ò mọ̀ ẹ jẹ́ sàlàyé rẹ̀ fún wọn. ẹ̀rí pé Mọ̀lánà Sheikh Adam Abdullahi Al-Alori. rahimahullahu. àwọn bàbá tí yẹn ti fara jìyà mọ̀. almarhum síwájú káwọn tó dé. Allah. àwọn bàbá tí yẹn ti fara jìyà mọ̀ síwájú káwọn tó dé. àmánà ń bẹ. látàyè gasla. bẹ́ẹ̀ ni bàbá àmánà ń bẹ láàrin ìjọba àtàràlù. àmánà ń bẹ bẹ́ẹ̀. ìjọba wọn tí ò já rí àmánà lọ́dọ̀ wọn mọ́ ni pé àìsíjọba labí lára wọn mọ́ ni.
ìjọmọlábí ò sí lára wọn mọ́. ìjọmọlábí ni àmánà ìjọba sáràlú ó dà gẹ́gẹ́ bí àmánà tí ń bẹ lọ́dọ̀ Ọlọ́run sọmọnìyàn ni. tí ń bẹ lọ́dọ̀ Ọlọ́run sọmọnìyàn. Ọlọ́run orí ilẹ̀ tọ́lọ̀ kẹ́mi wálé lọ́wọ́. tó kó gbogbo iṣẹ́ ayé wálé lọ. sallallahu alaihi wasallam. adábìlẹ̀ kullukum ra'i. Allahu akbar. wa kullukum mas'ulun an ra'iyati. gbogbo yín ládàá jẹ. a sì bí léèrè bẹ́ẹ̀ sí dẹ́rẹ́ kọ̀ọ̀kan jẹ. wọ́n bí ìjọba kọ̀ọ̀kan léèrè. bẹ́ẹ̀ sì náwó yá lórí. bí ó ti bí ọkọ léèrè tí ó bí aya léèrè. wọ́n wá bí àwọn tí ń darí àwa tá ń bẹ nùlú wọ́n bí wọn léèrè. bó lẹ ṣe darí wọn sí. irú covid-19 tẹ bẹ́ńtà ní ìsìn báyìí àwọn kan fi sọ̀rọ̀ ajé ni. sára sì ní àwọn kan. bàbá jẹjẹ. bàbá. ní tẹ̀rí ti covid-19. bẹ́ẹ̀ bá ní àyà lọ́bẹ̀ ọlọ́run mọ́jà àwọn ìjọba wa gbé ya. ẹ mọ̀ wo ẹja lọ́bẹ̀ ẹja lọ́bi pé kí ni àmánà tìjọba lórí àwọn aráàlú. àyà lọ́bẹ̀ díẹ̀ torí àwọn náà bẹ́ẹ̀ náà ti ń ṣèlú lé lórí. bá ìjọba Nàìjíríà ò bá ti lè wọná kò síjọba tí ó wọná mọ́ láyé. tí àjọba Nàìjíríà ò bá fi lè wọná. àwọn bí a bá ti wá fi wọ́n lẹ̀ tí wọn ò gbé wọn tọ́lú òfin. gbogbo orílẹ̀-èdè yòókù ti páàsì. níbo Amẹ́ríkà ni ó wà tó wọná. ọ̀rọ̀ kínìdí. ìdí ni wípé ìjọba Nàìjíríà kò sí ní tí jẹ́ wà bú tọ́lọ̀ ń ròyìn inú Al-Kùránì pé ẹ má ṣe tí ò pé sí ọ lọ. tí ò pé sí ọ lọ. ẹ jẹ́ wípé bí ìjọba Nàìjíríà ò bá ti lè wọná sani tí ó wọná mọ́. lára àwọn abúté ẹ máa ń sọ o lè mọ̀ bẹ́ẹ̀. o lè bẹ́ẹ̀ nù wọn corruption. tá n pè ní corruption. ẹni tó gbé tọ́kí ó lo ẹ̀wọ̀n oṣù mẹ́fà ẹni tó sì gbé 100 million tó dọ́gbẹ́ 100 billion wọ́n sì tó ń kí pé ọkà àbọ̀. wọ́n wá ní kó san 100,000. 100,000 owó bẹ́ẹ̀lì. subhanallah. ẹni tó gbé tọ́kì tẹ́bi ń pa. ó sì lọ oṣù. ó sì lọ ẹ̀wọ̀n oṣù mẹ́fà lẹ́sà. subhanallah. ẹni tó wá lọ rèé kó owó. 100 billion kó lè ra tọ́kì sí 100 million. ṣé ẹ̀gbọ́n fi hàn tó ti dictate owó kan tábàjá kó ni. wọ́n dictate rẹ̀. ẹ̀wọ́n jẹ́ àfilẹ̀ àtàwọn tí wọ́n wí pé àwọn dictate owó àtẹni tó kó owó olè ń gbé la ilaha illallah. ìjọba Nàìjíríà ìṣẹ́ni Ọlọ́run kò sẹ́ni Ọlọ́run nù wọn. kò sí àmánà lọ́dọ̀ wọn. kó wájú kó tó wọnú ìjọba Nàìjíríà ìjẹ́ni Ọlọ́run yóò sùn bọ́lẹ̀. tó bá ti wọ bẹ tán. yóò gbé bọ́lẹ̀. Allahu Akbar. torí bí ọba fẹ́ bọ́ wọ́n rùn mọ́ bẹ́ẹ̀. wọ́n rùn mọ́ bẹ́ẹ̀. ẹ̀rí pé kí Buhari ó tó débẹ̀. àkígbe ṣé bàbá ṣé bàbá ṣé bàbá. mẹsáyà wa rèé o. tó bá jásí pé déédéé bá nẹ́bi ti wí ní ọba ṣẹlẹ̀. bí ọba ṣẹlẹ̀. Allahu Akbar. pẹ̀lú ìdájọ́ ntọ́mọ Nàìjíríà ń dán lórí ní àjò Buhari báyìí. bí Buhari bá déwájú Ọlọ́run bí wọn bá dájọ́ gbogbo ayé tán wọ́n ṣe bẹ̀rẹ̀ tiẹ̀. tí a bá da torí ẹjọ́ tí ẹ pọ̀. ẹ sọ dẹ̀ra tá a rí njọ́ tó ti wọ̀jọba. a dẹ̀ fọkàn sí pé tó bá ti lè wọlé báyìí a rò wọnú kànga. ẹ wá ṣe pé Buhari là á dájú kọ ṣé Buhari lè dàlú ṣe ni. kò lè dàlú ṣe àfọwọ́n tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. àwọn Sàráwù rẹ̀ tí wọ́n tẹ̀lé àwọn sàábẹ̀ tiẹ̀. bí Sàráwù ọba ti dá báwọn sàábẹ̀ ọba ti dá báwọn olóyè ọba ti dá lẹ́yìn ọba ọ̀rọ̀ rẹ̀ ó dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Fáráò àti Ámánà. subhanallah. ìyá náà máa ronú tí ó máa béèrè lọ́wọ́ Ámánà pé ṣe ń ta ṣe dáa yóò ní ọ̀gá bí ibẹ̀ ti ṣe ń lò dáa. ẹ̀yin lọ́lọ́run. tó bá jásí pé Fáráò tó bá ké Ámánà bá ń sọ fún Fáráò rẹ dídí nǹkan ń wíwù láti jẹ́ àdékù o. kò rọrùn o. bóyá kò bá ronú. bóyá ìbá ronú. àmọ́jọba Nàìjíríà Ámánà ti ń bẹ láàrin àwọn àtàràlù wọn ò pe lẹ́sẹ̀ bàtà kan. ìtẹ́ ẹ wá sọ tó bà mí lẹ́rù ní. káàdẹ̀ tí sọ́lẹ̀ ẹ̀ka yìí pé àmánà làlìjánnà àmánà níná àwa tí wọ́n ń ṣèjọba lé lórí ni wọn ò lo àmánà pẹ̀lú wa yìí bó wọ́n ti wá wà lìjánnà. Allahu Akbar. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ànábì ní ìwà méjì kan bẹ. kòlìkọ́ọ̀nì. ìwà méjì. la yajtama'ani fi mu'min. Allahu Akbar. Ànábì ní ìwà méjì kan bẹ. ẹ gbọ́dọ̀ pé sára mùmíní àbí ká ìpara mùsùlùmí. tá a gbúdọ̀ rí lára wọn. bẹ́ẹ̀ ni bàbá ẹ béèrè pé kí ni ìwà méjèèjì. alákọ̀ọ́kọ́ ìwà méjèèjì ní bẹ lọ́dọ̀ àwọn ìjọba tí ń ṣèjọba lé wa lórí. ìwà méjèèjì. bẹ́ẹ̀ ni. tí ìwà méjèèjì bá sì ti bẹ lára ẹ̀dá. àlọ́bìnrin tí méjèèjì bá ti wá lè pé sára ẹ̀dá. àmánà ti sọnù. àmánà ti sọnù bá àmánà bá sì ti sọnù kéétọ̀ àwọn gbàgbé àlìjánnà. kó máa wá jẹ́ ìjókòó nínú lókun. lọ́wọ́ bí àánú Ọlọ́run falyubawwi' maq'adahu minan nar. ló bá tán. kóńtò wọn wá àga àbákò títí ìjòkónú náà tí ó sùn àbí bẹ́ẹ̀dì. pé tọpọlá bá ń kan àpótí. yóò tó kọ́kọ́ kan dáadáa. Malam Tọ́pẹ́ furniture bá ń wá àga tó dáa. àga kí là ń wí àníkó kan bẹ́ẹ̀dì. bàbá kí ni ìwà méjèèjì. ìwà méjèèjì tá Ànábì wa Muhammad wí. sallallahu alaihi wasallam. àdébílẹ̀ àkọ́kọ́ bẹ̀ ni àṣùhù. yéé. greediness. ìmọ̀tara ẹni nìkan.
ẹ wo ẹ ká mọ̀ sáré tara wa nìkan. bàbá jẹ́jẹ́ bẹ́yàn bá lọ́mọ ìyá tó fẹ́ lọ fóṣèlú bọ́bá jẹ́ ẹni tí gbọ́rọ̀ ẹni kó ka Kùránì bí ọba àmọ́ kó súnmọ́ àwọn àfa. bíi 3 million. wàláyé súnmọ́ bí láyé sílẹ̀ ilà wà bẹ́ẹ̀ bá sòṣèlú Nàìjíríà ìbò bá ìṣekú kò ní látúbọ̀tán wájú Ọlọ́run. subhanallah. wọ́n lọ béèrè lọ́dọ̀ àwọn àgbo olóṣèlú kan. ok. àwọn àfa tí wọ́n jẹ́ àfa súnà tí wọ́n gbéṣẹ́ Ọlọ́run lọ. tààrà. ṣe kẹ́kẹ́ wọn pé yàn láàfà súnà ní ṣe súnà o wọ́n pé yàn láàlì súnà ò pé ṣe súnà o. ẹ mọ̀ lọ bẹ̀ wọn. ibẹ̀ yìí tí mo wá fẹ́ lọ wọ́n lọ bá bàbá yẹn pé bàbá àgbà ti dé ibi ẹ̀sìn ti lo kíní ìkàn yìí ó yẹ kéèyàn máa túbà. ànábì náà sì ní ata ibùmí náà dánbì kàmá ẹ̀ dánbẹ̀lẹ̀. bẹ́ẹ̀ bá ti lè tú bẹ́ẹ̀ sẹ̀ bí ìgbà tí ò bá ti pa ni. tí ń ṣe tẹ́lẹ̀ yìí Ọlọ́run ìní ṣe mọ́ bí ò bá ti ṣe mọ́ ànábì níbi ìgbà tí ò ṣe lọ́dọ̀ Ọlọ́run. yàtọ̀ sí kó ṣẹbọ. bàbá wọ́n lọ bá bàbá wa tá à ń wí lára àwọn àgbo olóṣèlú wọn ni bàbá òṣèlú ṣé kò ṣeé ṣe láì parọ́ ni. ṣé kò ṣeé ṣe láì parọ́. láì fi rọ́kùn. láì lo jìbìtì. kádéwájú aráàlú ká máa sọ fún wọn pé èjì ńlá lọ ṣe. tẹ́ ẹ bá fi lè dìbò fún mi wọlé báyìí. bẹ́ẹ̀ bá ti lè dìbò fún wa báyìí. ẹ̀ẹ̀mẹ́ta làmọ̀dá sí kí lọ́sẹ̀. pẹ̀lú ògùn Ọlọ́run ojú ọ̀nà yìí á dá. ìyà ọ̀jẹ̀ ìmọ̀. oṣù 6 là á fi dá. pẹ̀lú ògùn Ọlọ́run ìjẹ́ mú. ó ti di rọrùn. kò ní nira fún yín mọ́. ojúlé sojúlé báàgì àti ṣètò ọjọ́ bá ti gbà ká nà bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan. Hey. tá a fowó sínú àkáǹtì tẹ́ ẹ máa gbowó oúnjẹ lóṣooṣù. a níbi fi ẹ̀ ní. inú wa wá ń dùn ẹ wá ń tàn wá yukhadi'una Allaha walladhina amanu wa ma yakhda'una illa anfusahum wa ma yash'urun. ẹ wá ń tàn wá wọ́n wá lérò páwa làwọn ń tàn ìjọba Nàìjíríà ò tàn nìkan kan Ọlọ́run ní àgbà páwọn ń tàn ẹni tó bá sì ti tàn Ọlọ́run ó ti rí bínú Ọlọ́run. Allahu Akbar. Ànábì wa ní àṣùhù wọ́n wá níbi ọ̀dọ̀ bàbá tí mo wà greediness ìmọ̀tara ẹni nìkan nu bàbá kéèyàn ò mọ̀ pé ebi ń pẹ́ lómi kọ́ máa kọ orin kọ́ sì máa lùlù bámúbámú ni mo yó èmi ò mọ̀ pé bí ń pọ́ mẹ́ni kọ̀ọ̀kan. Subhanallah. wọ́n á rí bàbá ilé rẹ̀ dé sọ́sẹ̀lú Nàìjíríà bàbá sẹ́mi bá fẹ́ sọ́sẹ̀lú ṣé kò ṣeéṣe kéèyàn ó má parọ́. kéèyàn má tiẹ̀ parọ́. ọba kan rẹ ni wọ́n kàn gbẹ́sẹ̀ méjèèjì òkè ni ó láàfáà àfà ó pín alẹ́ẹ̀kejì ó láàfà ó wá kí àfà lẹ́lẹ́kẹta ó láàfà ó ní gbẹ̀yìn bá sòṣèlú nílẹ̀ ẹ̀wà yìí bí ò bá parọ́ ó dà gẹ́gẹ́ bí ẹni tó ṣe bẹ̀ tí ò fi yọ̀ sí yóò tẹ̀ àbí ò ní tẹ̀. yóò tẹ̀ o. wọ́n ní yóò tẹ̀ ó ní ìyọnú òṣèlú nù. irọ́ ni ìyọnú òṣèlú. kò ṣe yọkú o ẹ wá jọ bọ́nú ayé Al-Qur'ani tọ́lọ̀ ti sọ bá Ànábì wa Muhammad pé wailun lil mukaththibin. ẹgbẹ́ mi Ọlọ́run kó máa bá gbẹ̀ ń dín parọ́. bàbá. Subhanallah. àdìsí àkọ́kọ́ tá Ànábì wínú. wọn ò lè bọ́ ń bẹ lóòótọ́. nínú nǹkan méjì tá Ànábì wa Muhammad ní bẹ́ẹ̀ yàrá bí ní méjìlá kó gbàgbé àánú Ọlọ́run àṣùhù. greediness. eba ìbátara ẹni nìkan. tèmi nìkan. wàṣù olèkólk. Allahu Akbar. kẹ́yọ̀ tó wá jẹ́ wà bú. kẹ́yọ̀ ó jẹ́ ẹni wà bú. ẹni wà bú. ẹni tó bá mọ̀ pé wọn ò fẹ́ jèrè ìyàwó tí ò fẹ́ kó dalẹ̀ jó lọ́dọ̀ àwọn olóṣèlú. tó o bá mọ̀ pé ò fẹ́ kí ìyàwó rẹ̀ ó dalẹ̀ lọ́dọ̀ rẹ̀ bó bá sọ fún ọ pé àwọn abẹ́ bẹ̀rẹ̀ ẹgbẹ́ kan ẹgbẹ́ kínni ẹgbẹ́ àwọn ẹni gíní. kan youth forum. eba tí bá ti ń jọ mọ́tò ṣèlú. ó tán. ẹ sóríire tí ó mú bọ̀ fún ọkọ juwọ́ sí ni ó dà láyé rà. ẹni tó ọmọ àtẹni tó ọmọ ni ó ní gbogbo ọmọ tí ó bí fún. Subhanallah. àkọ́kọ́ nù. wọ́n sì tún máa wá bí ìkómọ. sùúrù lè kólúkì wọ́n sì tún wá bí ìkómọ. níbi ìwà abú. àwọn pátì lìdá wa nù. àwọn náà mọ̀ pé táwọn ń ṣe ọ̀dà. wọ́n mọ̀ ẹni tí ó sọ fún wọn tí wọ́n gbọ́. àwọn tí ń gbọ́. ẹ wá já kú òun bẹ́ẹ̀ ẹ já lọ sí council bí wọ́n ti ń darí local government. council káwọ́ bẹ́ẹ̀ lọ. káwọ́ náà council lọ. ẹ̀tọ́ tí ń wọ bẹ̀ àwọn wo ni ń pín sẹ́lù ni à ń lò fún. ẹ̀tọ́ ìlú sì ń wọ bẹ́ẹ̀. ẹ̀tọ́ ìlú ń wọ bẹ́ẹ̀ mẹ́ta káyì. wọ́n wá ń pín láàrin ara wọn. ìlàkà ìwọ òkú. àwọn nù ọlọ́run. allocation tí ń wọlé lóṣooṣù àwọn kan ni wọ́n ń pín. ń bẹ náà allocation pé tọ̀ tàràlú rẹ̀ o. tàràlú rẹ̀ wá sọ tí ẹ ṣe fàràlú. lẹ́yìn kí o tó gbà lọ́wọ́ wa. kí o tó gbà lọ́wọ́ wa. bẹ́ẹ̀ ni bàbá bẹ́ẹ̀ ni kí o tó gbà. ẹ tó já wá kú òun bẹ́ẹ̀ ẹ já lọ sọ́dọ̀ àwọn tí a tún láwọn tó wà lókè tó jù wọ́n lọ. bí a ti ń yan àwọn ará lókà jẹ. làwọn tó kì í. láti stéètì bẹ́ẹ̀ lára stéètì náà yan ará lókà jẹ. federal náà tó wá. báwọn ará federal ti yan ará stéètì jẹ àwọn náà yan
bó ti wà nínú ara wọn nu. wọ́n wá yanra wọn jẹ. àgbákòjọ ń bá wọn náà ni àmọ́ gbogbo wọn wọ́n jọ pàdé lọ́dọ̀ Ọlọ́run wala nas'alanna alladhina ursila ilayhim wala nas'alanna al-mursalin. wọ́n béèrè lọ́wọ́ ẹ̀yẹn tí wọ́n rán wa sí bí ẹ wá darí ìlú wọ́n sì béèrè lọ́wọ́ àwa náà bí ẹ bá ti wá béèrè lọ́wọ́ wa pé ṣé ẹ jíṣẹ́ àwa ó sọ pé ẹ jíṣẹ́. ẹ jíṣẹ́. torí ẹ ṣeré ẹ darí re. wàláhi bilahi láti kò yẹ kí àwọn ọmọ ìdíyà. láàrin àwa láàrin olóṣèlú àtàràlú kò sí kankan tí ẹ mú sẹ́ńbẹ̀. kò sí kankan mọ̀ tí ẹ wú ẹ̀ sọ̀rọ̀ rẹ̀. nígbà tí ẹ bá bẹ lọ́pẹ́ ẹ fẹ́ dépò kódà wọ́n sùn sẹ́dẹ̀ ẹsẹ̀ yẹn ń gàrí wọ́n lọ yan gàrí lẹ́kù. tí wọ́n fara yọ wọn. bí ẹ bá yan gàrí tán wọ́n tún bọ́nú ada. ó ní ìjọba yìí mọ̀ dáa. inú wọn wàá dùn pé àwọn eléyìí jọ wá. wọ́n jọ wá wọ́n mọ̀ tí ń ṣẹlẹ̀ tó bá débẹ̀. ẹlòmí àfihàn gbọ́nlẹ̀ tó bá fẹ́ wá dùn àwọn àfa. subhanallah. inú wọn máa dùn pálálù kùránì lè yí yóò yé. bẹ́ẹ̀ sì lé iná ni. min barra Allah wà mí bú wọ̀yà alámọ̀lá. bẹ́ẹ̀ bá wò wọ́n tàbá ìlẹ́mọ̀ wò pẹ́ ni Ọlọ́run ni. Ọlọ́run gẹ́gẹ́ sí mọ̀ wọ́n. orí ibú wọn ju tìbílísù lọ. subhanallah àwọn abẹ́lọ́ fún ẹ ni a padà ra pure water fún ẹ kẹ́ni pé ẹ dákun ẹ̀bùn àfi ọ̀tà mú torí tí ó kànnù ẹ ṣùgbọ́n o ká tó wá parí ẹ dákun ṣe àmọ́ náà ń bẹ láàrin aráàlú sí àwọn tí wọ́n ń sòlú lé lórí náà. àmọ́ náà ń bẹ dáadáa. ní tiwa náà. bàbá àmọ́ náà ń bẹ. kí wọ́n là mọ́ náà tọ̀rọ̀ ta. kódà bá kọ́ ọ bọnú àmọ́ náà ti ń bẹ láàrin àwa aráàlú àtàwọn náà díẹ̀ nìyà wọn ò tún máa ń wájú Ọlọ́run tàráàlú ò tún fẹ́ ju tiwọn lọ. tàráàlú ò tún ju tàwọn ìjọba lọ. yóò jù lọ. ẹ dákun bó tiẹ̀ sẹ́yìn ọ̀kan. bẹ́ẹ̀ni àti náà ti ń sọ̀rọ̀ bí ẹ bá fi kò kan náà wò bí ibà ṣe pé jẹni Ọlọ́run bá ń bẹ lára èèyàn sẹ́yìn já nàbì ni. èyí ò rẹ́rìn díẹ̀. níbi ẹjọ́ tó sì gbogbo àti ẹjọ́ kó wa lọ pátá ará àbá tí wọn lòde wọ́n sì lọ ṣàdúrà wọ́n sì kọ́wọ́ àdúrà lé wọn lọ pé ẹ̀yin mélòó lẹ wá wọn láwọn mẹ́wàá ẹ̀yin mẹ́wàá ni wọ́n sì fún wa ní 50,000 bàbá wa jẹ́jẹ́ 5,000 lọ́nà mẹ́wàá ó jẹ́ lò ó. ó jẹ́ 50,000. àwa délé àwa láàmọ́ bó la ṣe pín. sáàmọ́ bá ṣe pín. ẹni tí kò fà ti pín. àbátàwọn aráàlú tá à ń sọ májẹ̀mú tí ìjọba fi ṣe dáadáa ò sí lára àwọn aráàlú náà. májẹ̀mú tíjọba ò fi ṣe eré. kúlọ̀ la hàn kọ́wọ́ dáwọ́ ká nàmú rà ní. káàtó òdodo ìbá àkóró. nígbà tí a ń kówó wá pé ẹ tẹ̀ fún wa àwọn tá a fẹ́ wọ́n tún lù ṣe kí ló dé tà sọ fún wa pé ẹ máa gbówó lọ èyí tẹ́ kó fún wa yìí èyí tá a fẹ́ kẹ́bi ṣe ni ẹ fi ṣe. ìwọ tó lóṣèlú bá wá dá tí a bá wá bá tí a bá fún ní nǹkan tó o bá ti lè gbà báyìí bọ́ ọ bá ṣépè fún wọn ọ̀rọ̀ rẹ̀ dà gẹ́gẹ́ bí ẹni tí ó lẹ́kọ̀ọ́ mọ́pẹ́ ni o. Allahu akbar òkúta bá sì sọ mọ́pẹ́. yóò sọ ọmọ ní padà. wọ́n tún wá máa pé tí olóṣèlú bá wá. ẹni tó lóun fẹ́ darí wa tó lóun fẹ́ bá tún lù ú ṣe tó wá dọ́dọ̀ wa pé ìlú náà la fẹ́ tún sáwá ní àkọ́kọ́ gbà nǹkan náà o. àwa náà ti sọ àmọ́ náà ti àlùbá. àwa náà ti sàmọ́ náà nù. Subhanallah. àwa náà ti sọ ọ́ nù ibo wọn ti rówó tí a mú wá fún wa. ibi ẹ̀sì ti rí wọn ò dà padà abẹ́ nígbà bá dé kò. àwọn ẹni Ọlọ́run tà náà ò ní gbà á. wọ́n bí wọ́n léèrè ní pé owó kí ni ká pè yìí. kí ni ká pè owó yìí. bólóṣèlú bá gbówó lọ sọ́dọ̀ àwọn àfáàmọ́ Ọlọ́run tà náà. Subhanallah. wọ́n wàá sọ fún wọn pé dákun owó yìí àápin faraàlú ni jàmọ́ lónìí ni. àbẹ́mi. àbí nǹkan kan bẹ ládùúgbò tẹ fẹ́ ká ṣe àbí kàǹgbálẹ̀ fẹ́ gbẹ́ fún àwọn community tẹ́ gbówó rẹ̀ wá. Allahu Akbar. wọ́n bí wọ́n léèrè bẹ́ẹ̀. àbáwọ̀ àbá àti sin opportunity ni. opportunity ni. kódà kò sábà tí ò bẹ lọ́n kó ló lóṣèlú ní ọmọ akéwú báyìí. bàbá. tó náà ti mọ̀ pé báwa bá ti lè ní wọn bùkátà bíyá. tí ẹ̀mọ́ tó pa mílẹ̀rìn jọ kan nígbà tá a fẹ́ dìbò tó lọ olóṣèlú kan wá bá mi lára àwọn èèyàn wa náà ni asásàdúà ó wá ní àbákẹ́lẹ̀ fẹ́ mo ní tàràlù bá fẹ́ ìní ọ̀sẹ̀ faraàlù ó wá lọ tán ó sì kó ogbó sójà mọ̀ pò wá sílé ọ̀dọ̀ mi àsáwọn ọmọ ìjọ mi ń wò nìkan bá dé pé àwọn èyí ò ṣe dáadáa mo ní kọ́ lóun ní ó ṣe ni. Allahu Akbar. ó ní gẹ́gẹ́ mọ́ ṣé kò wá ti àáfin kankan lẹ̀ ó fẹ́ filẹ̀ ìtẹ́ wínú wàláì wàsà látún yìí mọ́. dédé. wàláì kò wá mọ́. ó ní sẹ́ inú òsì tó kù sí ní ẹ̀já gbàndágbà. dédé ń tọ́gbà ní wípé olóṣèlú ọba fáwọn ọlọ́run ò lè fáwọn. ẹni ọlọ́run tàná wọ́n wà á dà á lẹ́lẹ̀ ni. wọ́n kẹ́yìn sáyé ọlọ́run ni ó kojú ayé sí wọn. Allahu Akbar. ẹni tá à ń wí wá ṣèkínní kan jọ kan mo wá pè mo wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ mo wá sọ fún ẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ mi pé ǹjẹ́ mo bá gbowó ẹnu mi ò tọrọ bí ìṣe sọ. o lè tọrọ mélòó wà láàfáà tó lè ṣe ń tẹ́ wíwù. Allahu Akbar. ibà wa bá mi àmọ́ náà wà á pé káfíń jálàbí ni ó ṣe àbáfà akọmọkéwù. Subhanallah.
agbó lẹ́nu àwọn àfáà àgbà ní rọ́ọ̀dọ̀ pé ìkánú àwọn olóṣèlú táyé mọ̀ ní Nàìjíríà ó fi báàgì di owó níwá ní sọ́dọ̀ bàbá àgbà ní rọ́ọ̀dọ̀ rahimahumullah. Ọlọ́run bá kẹ́ wọn wọ́n ní bàbá wa pé àwọn àfáà pé dédé ẹni tí ń lọ yìí ẹ wò dáadáa kò gbọ́dọ̀ tún padà débí mọ́. èyí tó sì gbé lọ́wọ́ tó ń gbé lọ ẹni bá gbà lọ́wọ́ rẹ̀ kò ní látúbọ̀tán rẹ̀. subhanallah tó sì jẹ́ owó. bàbá mọ̀ yìí pé àkàn lè sọ pé ẹ má wọrí àmọ́ bá sì gbé fún bàbá tí wọ́n dọ̀gbọ́n gbà bàbá ti wá fi ìlànà lẹ̀ pé tọ́ àmọ́ náà ti ń gbé lọ yìí tó ọba fi lè lù. bàbá sẹ́wọ̀n jẹ́jẹ́ àmọ́ náà ti ń bẹ láàrin aráàlú sí olóṣèlú bákan náà lájọ rí. wọ́n ní búrẹ́dì bàjẹ́ wọ́n ní búrẹ́dì bu ẹni ẹjẹ́ change lébẹ́lì ṣé lébẹ́lì là á jẹ. tinú ló tó. àti ìlàlá bí búrẹ́dì bá ti bàjẹ́ lébẹ́lì náà bàjẹ́. bàbá bẹ́ẹ̀ bá wá kíyèsí nísìnyí olóṣèlú ò lọ bá láàfáà mọ́ olóṣèlú ò lọ bá aráàlú máa wà láwọn akóra wa jọ. ayé àfa mi bàjẹ́ débi pé yóò ká lásà látùjọ yóò wá kó lọ́dọ̀ olóṣèlú. subhanallah àwa tá à ń ṣe tìǹrẹ̀ o nítorí kíni. ó kiri ẹ̀ lẹ́sàn ayé rẹ̀ bàjẹ́. nítorí ayé. subhanallah. táfà ní ìyá dúníyà qallu minal qalili. wàásìkò àdánù minal zalili. wọ́n bá ayé dọ̀la kò pé kọ́ ní ju tọ́lọ̀ kọ́. wàláì kò ní kó ní jùlọ. dédé bíi èmi fẹ́ lò ń bẹ̀. ẹni pé báwọn ti ń darí wa ti rí bẹ́ẹ̀ làwọn náà ti rí kábọ́nù Al-Qur'ani ká yanjú ẹ̀. inna Allaha la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim. Allahu akbar Allahu akbar. ọlọ́run ní yé ṣe sí ìjọ kan padà. àfi tẹ́ bá fi ẹnu ara wọn yí padà lókun. ìyà ò ní jẹ ìjọ kan àyàfi tí ìjọ yẹn náà bá request yìí. tó fẹnu ara rẹ̀ pé yà. fúnra wa la béèrè yà ọlọ́run yẹn á wá yan àwọn tí wọ́n dàbí wa tí wọ́n fìyà jẹ wá. tí wọ́n fìyà jẹ à sì ń jẹ wọn tó fún alómi. àná wọn lówó pọ̀ Nàìjíríà lánàá àmọ́ kò sí táwọn ò ní owó pọ̀ Nàìjíríà lónìí kò sí ta ní. kò sí ta ní o à ń tọrọ jẹ dìse náà. àmọ́ náà nu. àmọ́ náà ẹ wá bá a ṣàdúrà kọ́lọ́n tí máa ń tu nǹkan nínú kó tu àwọn ìjọba wa nínú kó rí náà ríra wa kò sí cordial relationship láàrin àwa àti ìjọba kò sí pé ẹran tí yà ń jẹ ní àwọn èyí ìyà ò jẹ nínú 200 million kó sọ pé 11 million kó lé ní yà ń jẹ lórílẹ̀-èdè Nàìjíríà. Allahu Akbar. àwọn 190 million yòókù gọ́ Allahu Akbar. wọ́n ní àwọn táwọn bá fẹ́ tọ́jú èèyàn o àwọn táwọn ò tọ́jú àwọn 11 million kó lé làwọn ò tọ́jú nínú 200. nínú 200 million. àní mo tiẹ̀ tún gbọ́ pé ṣé ẹ mọ̀ wípé ìjọba wa wọ́n máa play game ni. wọ́n wá dá làákàyè wa lọ wọ́n tún dá padà nígbà oṣù jẹ́sùn pé ìyá ti mú àwa náà la. a yìí dì mọ́. bí ẹ bá ní ẹ yí owó pẹtrol padà nísìnyí ó kó 125 àbélò ní ẹ̀ ń ta bí ẹ bá ló di 200 naira àdúrà kákọ̀ọ́sẹ̀ ni pé ọlọ́run sájà máa rówó rà. tó sì yẹ ká fa wàhálà tààrà. òsì ti mú adébi pa àmẹ̀tọ́ mọ́. àmọ́ náà gan sílẹ̀ tọ́ wa. ẹ má jẹ́ ń tàn yín àwọn àdúrà kan bẹ téèyàn máa ṣe tọ́lọ́run ò ní gbà á. àdúrà ọlọ́run bá yíjọba wa padà ò lè gbà báwa tí wọ́n ṣèlú lé lórí náà bá ti yí padà. àfi káwa náà yí padà. ọlọ́run ní bínú. Allahu Akbar ọmọ mọ̀wé olóní ráìtì. ayé Kùránì náà ti tu. kí ló fi ráìtì olóní ìdílé. la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim. ọlọ́run ní bínú. nígbà tí ṣe sí ìwà àtọ́lọ́run ti yí padà ọlọ́run lémi náà yí padà. wọ́n sọ̀rọ̀ pé coronavirus ìbínú ọlọ́run ni mo ní ìbínú ọlọ́run ò tí ì dé testing microphone lárí. yellow card ni. bàbá bólú ni ó bá kọrin àwọn àkókò tó ń yìn àwọn máa ṣe lótú ẹ̀ àwọn tó ń ṣe lótú ẹ̀ kì í sàn ní ọkọ̀ ni wọ́n padà kó lórí stage coronavirus kì í ṣe yọ ọlọ́run. mini haufin. wọ́n test microphone lọ. mini haufin nínú. wọ́n test microphone lọ. ọlọ́run má wàá kọrin o. kó má kọ kó dà kọ. yóò bá kọrin ọlọ́run má jò bá mi láyé. kó má kọ kó tiẹ̀ má kọ pàápàá. torí àdúrà tá nẹ́bí ni a máa ṣe nu. kó má kọ. bébè yẹn bá fi ní bí yọ ọlọ́run bá bẹ́ẹ̀ ni èèyàn láyé yéé ṣe yọ ọlọ́run wọ́n test microphone ni. ọlọ́run dákun o dákun. ìkànnì àwọn ọmọ ogun ọlọ́run tá a lè fojú rí. wọ́n ní China wọ́n ní ẹ̀ lágbára Amẹ́ríkà lágbára ń gbọ́ ọlọ́run wọ́n yẹ̀yẹ́ wọn kì í ṣe da weapon kì í ṣe jà àyìnbọn just kì í ṣe virus jà àyìnbọn bù ń tẹ̀lé fojú rí ọlọ́run ní virus. bàbá subhanallah. irú tọ́lọ̀ ń ṣe yìí ó ti ṣe lérí àwọn ìjọ kan rí o. bàbá arsala aleihim tayran ababila. àwọn ọmọ ogun tí wọ́n fojú rí ní ẹ bá wọn yẹn jà ọmọ ogun yẹn náà ní báyé jà ní báyìí bí ibà ṣe bínú ọlọ́run ṣe jẹ́ kí gbogbo ayé ní bá jà. lẹ́ẹ̀kan náà wọ́n fi tún wọ ilẹ̀ ibi tá a pè ń lẹ̀ mímọ́. wọ́n ti Kaaba nítorí ẹ̀. wọ́n ti Kaaba. subhanallah. èyí ò nẹ̀ni ẹja yà sọ́dọ̀ àwọn ìjọba ẹ tó jòkójòkó bẹ́ẹ̀ bá fẹ́ ká yóò dàrú jù báyìí lọ. bàbá
kíjọba àgbáyé, ìjọba Nàìjíríà, ìjọba Ọ̀ṣun, ìjọba Kwara, gbogbo ẹ̀yin tẹ́ ń pèrè ayé ní gọ́fúnọ̀, ẹ tún jọba jòkó. Bẹ́ẹ̀ bá mọ̀ pé gbogbo àyè lẹ́fẹ́ tì, ẹ má ti lé Ọlọ́run, kẹ́ má bàa rí bínú Ọlọ́run. ẹ má tí o èyí tẹ́ ẹ tì ẹ lọ sí. Gbogbo stay home. Ọ̀nà àbáyọ tẹ́ ẹ ṣe tẹ́ ẹ fi lè select pé àwọn ọlọ́jà báyìí kí wọ́n sí ọjà níjọ́ báyìí, àwọn tí ń ta aṣu kí wọ́n sí níjọ́ báyìí, àwọn tí ń ta pákó kí wọ́n sí níjọ́ báyìí, àwọn tí ń ta nǹkan kan lé kí wọ́n sí níjọ́ báyìí, àwọn tí ń ta gáàsì kí wọ́n sí níjọ́ báyìí. Dédé òfin yẹn tẹ́ ẹ ṣe ẹ mọ bẹ́ẹ̀ ti ṣe tílé Ọlọ́run náà fi wá sí bí ò bá sí Ọlọ́run ò lè kí ikú sẹ́. wàláì tàláì àwọn àgọ́ ò kí ẹ kú sẹ́. Ọlọ́run ò lè kí ikú sẹ́ o bọ́lọ́run bá fi wá kí ikú sẹ́ ẹ sàǹfààní tẹ́ wá ṣe láyé. kò sáǹfààní gbogbo èyí dáhùn ìwọ̀n ò lè gbọ́ nígbà tí wèrè bá ń sọ̀rọ̀ nílé tí wọn. wọ́n gbọ́ o tí wọ́n bá múlò lókù bá a ti ń sọ ìwọ̀n ń gbọ́. bẹ́ẹ̀ gbọ́ àfi tí wọ́n bá múlò lókù. gbogbo àgbáyé ni o kìí ṣe péjọba alẹ́ ibì kan o lérí pé tílé Ọlọ́run àwọn tí ẹ dẹ̀ wò lánàá irú ìbínú tọ́lọ́run ọba fi kàn wọ́n kò tán lérí wọn dòní kò sì tán lérí àwọn ọmọdọ́mọ wọn. lérí ìran wọn. ọlọ́mọ wa jẹ́ lómi ó kábàámọ̀ kó ṣe gómìnà rí. wàláì bìlẹ̀ làdí. torí dédé ń tọ́ra alẹ̀ lérí ibú fọ́mọ wọn ma. àdìpèlé lọ́nà bíi mẹ́wàá wọ́n sì ń jẹ́. yóò wá di zòríyà tá ń bá dùn àmì ń bá dé. bàbá ẹ̀ ṣàdúrà. eré ibú máa dìran borí ire náà ti máa dìran. ẹ̀ ṣàdúrà. àfọlẹ́ ànẹ́bí bẹ́ lọ́hùn. àmín. ọbaṣẹ́ ibò láì jẹ́jẹ́. anakumullah. dédé tọ́pìkì ta tírìtì àti ìwọ́bi kankan. pàà. àbá àìwọ́bi kankan. dédé jìyà tí ń bẹ fẹ́ni tó bá rà àmọ́ náà láre àtúmẹ́nu bá dé. àdébẹ̀. àkànbùlé ṣe tí ni à ń jẹ mọ́sàlẹ̀ tẹ tí ni. àdébẹ̀. àwọn àdìsí ànẹ́bí mélòó la. sallallahu alaihi wasallam. àmọ́lọ́ wọlé àfi ànẹ́bí wa Muhammad. sallallahu alaihi wasallam. tọ́ba jẹ́ sí wípé níbi tí ìjọba ti dá ni gbogbo tá à ń ṣe yìí kì í sowó ara wa là á fi ṣe. wàláì. torí gbogbo tí wọ́n bá ṣàǹfààní fún lu ìjọba ni ó withstand ẹ̀ àwọn ni ó dúró fún. mélòó ni ẹ dúró fún mọ́ mélòó ni ìjọba tó jòkó pé àfẹ́ wa ṣe wá sí fún. níbo. Haruna Rasheed nígbà ayé wọn wọ́n wá pe àfa kan pé kó wá ṣe wá sí fáwọn sẹ́yìn mọ̀pọ̀ bá ní tó náà sì lu ọlá. wàláì. wọ́n wá pe àfa pé kó wá ṣe wá sí àbá wa ní wá sí wọn yìí lọ gbé wá sí káyàn mọ́lẹ̀ ó yẹ káwọn àfọwọ́mọ̀ gbádùn. àwa ṣe wá sí fún yín fún òwò ẹni bá nídìí wá sí lọ mọ bẹni tí ó ṣe wá sí. kó lọ bá ní. àbá Haruna Rasheed ọba sí ni nígbà ayé rẹ̀ ó wá ní káàbọ̀ wá ṣe wá sí fún àfáà ní wàá bá wa lé ni o. bẹ́ẹ̀ni. wá sí tẹ́ bá sì wá gbọ́ eré ìjòkó wa lẹ́wàá bá wa ọba bá kẹ́rù ó kẹ́rù ó lọ fẹ́ lọ lé lo ọjọ́ mẹ́wàá lọ́dún àfáà kó ṣe wá sí fún akóso ọ̀rọ̀ Ọlọ́run fún wa. èyí ò ní ní wá sí tí mo fẹ́ ṣe fún gbogbo ìjọba ayé àtijọba Nàìjíríà àtijọba Ọ̀ṣun àtijọba Kwara àtijọba Èkó. nígbà tí Haruna Rasheed dọ́dún àfáà tí ó ṣe wá sí kábíyèsí bu ẹ ń lọ ó lọ́dọ̀ yín náà la wà abẹ́kẹ́ ṣe wá sí fún wa. lẹ́wà kẹ́rù bọ́ ẹ ń lọ ó láwọn olóbi kankan ó lọ́jọ́ mẹ́wàá la fẹ́ lò ó ní wá sí tiẹ̀ ò lọ lọ́jọ́ mẹ́wàá lọ ìsínlẹ̀ padà lé. tẹ́ padà lé. ẹ padà lé nísìn bó ló jẹ́ táì padà lé nísìn ó ní dédé tí mo fẹ́ ṣe ní wá sí fún yín kò nídìí kẹ́jọ̀kó. kátúmọ̀jọ̀kó ní bẹ́ẹ̀ ni ó ní ọ̀dà à ń gbọ́ yín ó ní wá sí tí ń sọ fún yín ni wípé bàbá kábíyèsí gbogbo ìjọba Nàìjíríà gbogbo ẹ̀yin tẹ́ ń lu ọlá láyé tọ́lá wa ń bẹ lọ́wọ́ yín tá à ń wò lọ́wọ́. Haruna Rasheed ní bàbá kábíyèsí láwùdá amátìlọ́gọ́ iríkà máa wá sọ láti ilé ìkà. Allahu akbar. wọ́n ní wá sí mi òjò bá ń lọ fún yín gbogbo ẹ̀yin tẹ́ ń pera yín lọ́ba tẹ́ ń pera yín níjọba tẹ́ ń pera yín lálàsẹ láwùdá amátìlọ́gọ́ iríkà ó ní kábíyèsí wá sí yín nù. wá sí yín òjò bá ń lọ. láwùdá amátìlọ́gọ́ iríkà tó bá jẹ́ sí pé àwọn tí wọ́n ń lò ṣáájú kẹ́ tó débè ò bá kú ò máa wá sọ láti ilé ìkà. bó ni ó ṣe kàn yín. bó ti kan àwọn kan lánàá tí wọ́n kú ò tá à ń pín an níjọba àná lẹ́yìn náà dẹni àná. dandan ni ẹsẹ̀ eré o. ẹsẹ̀ eré ìkìlọ̀ nù. ẹsẹ̀ eré kó tó dọ̀la ìkìlọ̀ nù ni. wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.